like ọmọ dúdú, beef, music, pan, alternative, Ìbàdàn, méjèèjì, Pasuma, Chelsea. Orí mi lèmi ń bọ̀. Níbo lẹ ti rí àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ tẹ́ kó aṣọ sí lọ́rùn tí wọ́n NURTW táṣọ yín tó ṣe negenege bá níbo lẹ ti rí wọn ṣé wọ́n sì lóyà sí yín ni. Mo tún sọ fún yín ṣẹ́ a ní ẹgbẹ́ NURTW ẹgbẹ́ tó láàmìlaka ni àwọn ọmọ ẹgbẹ́ ò lè fi ẹgbẹ́ sílẹ̀ àwọn tó bá jẹ́ original ọmọ ẹgbẹ́ NURTW wọn ò lè fẹgbẹ́ sílẹ̀ àwọn tó mọ̀ pé nínú ẹgbẹ́ NURTW làwọn ti dórúkọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lónìí tí mo ní mò ń jẹ́ Ìjì Ògbè kò sí tó ń fi mọ̀ mí láyé tó kọjá NURTW èmi ò dẹ̀ ní tàpá sí àwọn tí ó tàpá sí ẹgbẹ́ NURTW àwọn lè rí tán wọṣọ yẹn torí pé èrò tó bá gbàgbé orísun rẹ̀ kí náà ni yóò ṣe. Yọ̀gbẹ́ni a lérò pé PMS ti gbé yín mìíní ó ti gbé NURTW mìíní kàlùkàlù nípínlẹ̀ Ọ̀yọ́. PMS ò lè gbé NURTW mi àwọn tó wà nínú PMS náà ọmọ NURTW náà ni gbogbo wọn. ọmọ ni wọ́n jẹ́ sí yín. ọmọ náà jẹ́ sí mi tí wọn ó jẹ tó ń kálukú wọn ó jẹ náà wá lọ ibi tán lọ yìí. káàsà. ọ̀nà àtijẹ náà bá lọ tẹ́ bá tún di lọ́la ní ìsìn ẹ rí i pé gbogbo àwọn ó tún sí wálé padà torí bẹ́ẹ̀ yóò ṣe fi sílẹ̀ gbogbo àwọn tó ń pè wọn ní PMS lónìí kò sẹ́ni tó mọ̀ wọn mọ̀ nǹkan kan míì tó jẹ́ gbé NURTW lọ. ẹ̀yin lẹ bí wọn. èmi kàn mo bí wọn. ẹgbẹ́ yín ló bí wọn ni mo sọ. ẹgbẹ́ wa ló bí wọn ẹgbẹ́ NURTW ló bí wọn. ló bí PMS. ẹgbẹ́ NURTW ló bí èmi náà tí mò ń jẹ́ tí mo fi ń jẹ́ Ìjì Ògbè lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tán jẹ́ PMS tán ní PMS làwọn lónìí kò sẹ́ni tó mọ̀ wọ́n rí níbì kankan orúkọ ẹgbẹ́ yìí náà ni wọ́n fi lówó náà fi kọ́lé náà sì ní PMS làwọn lónìí nìsín ṣùgbọ́n àwọn tán mọ̀ pé àwọn ò kì í ṣe PMS ńlá pé ìpè tí wọ́n dá wa lóhùn yẹn tá a bá tún pèpè lọ́la ẹ̀rù ó tún bá àwọn èèyàn pé ṣé pé àwọn ẹgbẹ́ NURTW ń bẹ níta à ń bẹ ń ta o iṣẹ́ nìkan là ń ṣe o. ṣé fún second term ṣé lóòótọ́ ni. àwa náà ṣiṣẹ́ fún wọn wà láyà dìbò fún wọn. ẹ wá jẹ́ ta ni kí ló dé tẹ̀ jẹ́. àá padà jẹ́ mo jẹ́rìí gómìnà wọ́n mẹ́yẹ bọ̀ lápò ni. bàbá Ìjì Ògbè ó yà mí lẹ́nu ńgbà tí a rí yín ní secretariat ní field níbi tí wọ́n ti lọ ṣe match pass tí òǹkàlùkù ti ń yan bí ológun tí ẹgbẹ́ NURTW tẹ̀ wá ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń suspend tẹ̀ tún wá síbẹ̀ kílẹ̀ wá sí. ohun tó bá jẹ mọ́ ọ̀nà fi wó òun èpo ẹ̀pà ló jọ kó sí ẹ̀ lérí ẹgbẹ́ òṣìṣẹ́ ni àwa NURTW n tó dẹ̀ jẹ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ò ní wọ́n ṣe dandan ni kẹ́ ẹ rí wa níbi tí wọ́n ti ṣe throughout Nigeria ní ẹgbẹ́ NURTW ti kó ipa báwa náà ṣe kó lọ́yọ̀ state ń bí bẹ́ẹ̀ náà kó ní gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá even president wa Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá òun náà lọ ṣe match pass pẹ̀lú Ajaero tó jẹ́ president NSC fún gbogbo Nàìjíríà now ìjọba suspend the activities wa ni ìjọba ò suspend the union wọn prescribe union wọn àgbẹgbẹ lọ́wọ́ yín wọn àgbẹgbẹ lọ́wọ́ wa ẹgbẹ́ NURTW ò sì gba àwọn ìgbà because affiliate to the NSC ni we are a trade union. agbára yẹn wà ń bẹ kọsẹ̀ ń lè gbà á. ẹgbẹ́ NURTW ò ṣe prescribe. kí ló dé tẹ̀yin ò rò pé ẹ ìsara PMS ẹ lọ́mọ ni PMS jẹ́ sí second term wá dé wọ́n tún pè yín ẹ̀ tún dáhùn. bẹ́ẹ̀ ni. bó o lẹ ṣe bẹ́ẹ̀ yẹn. ṣe rí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ṣe pé àwọn kan máa ń bẹ tán máa ń nílùú nígbà táwọn tí wọ́n nílùú bá sọ wípé tó Èjì Ògbè o a fẹ́ kó ṣe nǹkan báyìí o bínú bá tiẹ̀ ń bíyàn gan tí ẹ̀dẹ̀ ti wò pé àwọn tó tó mi pè ló pè mí dandan yìí yóò jẹ́ ìpè wọn ni mo jẹ́ ìpè àwọn tó pè mí nígbà náà náà a dẹ̀ sojú ṣe wa bó ṣe yẹ ká ṣe. ṣé ẹ wàá kábàámọ̀ pé ẹ ṣiṣẹ́ fún wọn ẹ̀ tún jẹ́. wàhálà àti kábàámọ̀ kankan ọjọ́ sì wà oorun tó kù lókè ó sì ta sọ́ọ́sà gómìnà ọ̀nà tí àwa náà láìpẹ́ lágbára Ọlọ́run tó rà sí ń bẹ̀ wọ́n lábẹ́nú lọ́wọ́ mo sọ fún wọn ó gbẹ̀bẹ̀ wà. pé kí wọ́n ṣe ẹsẹ̀ wọn ní tẹ́ fi ń bẹ̀bẹ̀. àbí wọn bá jẹ bí wọn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó ju yàn lọ sùúrù lẹ́ẹ̀fi gbà kò ṣeé fagídí gbà pé dandan gbọ́dọ̀ fún mi ní kinní yìí ni. ìgbà tán pípò ní second term kí ló dé tí wọn ò pín kàkà kàn yìí. wọ́n pípò kàn wá mo sọ fún wọn pé èmi ò kì í ṣe PMS èmi ò ń ṣe NURTW. orí ò ní padà dé. orí ò ní padà National Union of Transport Workers ọ̀gá union ni mí wọ́n ẹ̀ tí máa ṣe wá lọ máa ṣe park manager
orí nìyẹn ní padà orí dì. ni orí mi ò ní padà dìde láíláí. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí pé ọmọ ni PMS jẹ́ sí NURTW. kò sí tó ń jẹ́ PMS látìgbà tí union ti ń bẹ̀, láti àìmọye ọdún tí union ti wà, NURTW tó ti wà, kò sí tó ń jẹ́ PMS. èké ló dáyé lásà àdápò mù. PMS bá ń sọ̀rọ̀ rẹ̀ náà, àwọn ọmọ wa náà ní ẹ lọ gbé bájọba, ìjọba ò lẹ́mìí àti sọ pé wọ́n fẹ́ dà wá láàmú níbi ẹ̀yìn àwọn tí ò sọnù káàkiri. tẹ́ bá wa ṣe báyìí, ẹ̀yin á máa ṣe báyìí fún yín, á máa fún yín nìkan báyìí, òun náà ní tó ṣẹlẹ̀ ifi ṣẹlẹ̀. kí lẹ fẹ́ sọ fún gómìnà àtijọba níbi tí nǹkan dé dúró yìí? ohun tí mo fẹ́ sọ fún gómìnà náà ni pé kí gómìnà ò jọ̀wọ́, ẹgbẹ́ NURTW ẹgbẹ́ alálàáfíà ni wa, tí gbogbo ìlú náà bá dẹ̀ wò wọ́n á rí pé láti bí ọdún 5 sẹ́yìn tá àti ṣiṣẹ́ ẹ lè gbòòrò orúkọ ìjì ògbèmí kankan pé bóyá wàhálà ṣẹlẹ̀ tàbí ọmọ ẹgbẹ́ NURTW kankan. so eléyìí náà tó fún ìjọba láti wò wá wò kan sọ pé àwọn ilé ìta tiẹ̀ àwọn táwọn wòye gẹ́gẹ́ bí oníwàhálà ìgan wọn èèmọ̀ sọ oníwàhálà kan ṣí ọ̀nà sílẹ̀ fáwa náà káà náà rọ́nà àbáyọ láti máa ṣiṣẹ́. ẹ kí gbogbo ọmọ ẹgbẹ́ yín tó wà lóyà sí yín. mo tó kí gbogbo ọmọ ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní gbogbo Nàìjíríà pátápátá pé tó a kú ọdún àyájọ́ òṣìṣẹ́. kí ọ̀gá yín l'Àbújá o. mo ń bọ̀ lórí ẹ̀, mo kí gbogbo wọn pé a kú ọdún àyájọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tá a ṣe kọjá lọ. mo tún máa fi àsìkò yìí kí ààrẹ ẹgbẹ́ awakọ̀ fún gbogbo Nàìjíríà Alhaji Tajudeen Ìbíkúnlé ọmọ Bàrúwá pé tó wọ́n kó àṣeyẹ ọjọ́ Workers' Day tá a ṣe kọjá lọ. Nàìjíríà ò ní dàrú o, ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ò ní bàjẹ́ o. ẹjọ́ ògbè. tẹ́ǹkì ìkùn yìí yóò ṣe àkóbá fún kíndìnrín àtẹ̀dọ̀fóró ń gbò bá dọjọ́ iwájú o. àwọn ń pa á láriwo fún yín o. kí nìdí tí bàbá ń fi sọ̀rọ̀ jáde? fún àwọn ọkùnrin àbí. gbogbo èèyàn ni. àbí fáwọn obìnrin. gbogbo èèyàn ni. àbí fáwọn aláboyún. a ní gbogbo èèyàn ni. ìwọ ni wọ́n ló kúndùn ní gbogbo ẹ̀. kan specify. tó o mọ̀ wípé inú ìròyìn ló ti gbọ́ ìdí rẹ̀ gan-an nígbà tó fi sọ bẹ́ẹ̀. eléfèrèfé la kọ́ sọ ohun tí wọ́n ń pè ní ègé ìròyìn la kọ́kọ́ mú jáde o. ègé ìròyìn nù. ṣé UI ló ti kó ègé ìròyìn? máa béèrè. àfàgbò kẹ́yìn àparò. tó àdúpẹ́. àní ẹ̀sáàmù bẹ̀rẹ̀ ní aago 11 èrò àti tó wá. àánú o all this afternoon. olóòrò pọ̀sán ni. tó wá mọ tí mo drive látọlógún ẹrú dé UI títí òde pè mí exam dẹ̀ ti fẹ́ parí ọwọ́ àtẹnímọ́lẹ̀ ní exam rẹ̀ èmi wá dín 30 minutes to. èmi ò lè pè ọ́ torí pé lẹ́yìn tó máa wulẹ̀ ti mọ́ ọ lára ẹni bá ti mọ́ Ọlọ́run ló mọ bó ṣe ṣe ń jọ wẹ́dí ẹ̀ tó fi pẹ́ débẹ̀ ó máa pẹ́ bẹ́ẹ̀. ìwà àmọ̀pọ̀ wà bẹ́ẹ̀ jẹ́ àṣẹ títí wà bẹ́ẹ̀ ń bí wẹ́dí mi èèyàn láyé ìsá. ayé le ẹ sà bọ̀ lódì náà mo ní nítorí ló wà wá ṣe ló ní pẹ́ débi kan. agbádàmọ̀ ọ̀sán wọn Èkó ni mọ́kànfẹ́ ní Ṣàngó ní òtútù gẹ́ẹ̀tì ọ̀nà. ọwọ́ ajípo Èkó ọ̀dà bí Ìbàdàn. kò dàbẹ́. àdúpẹ́ Ìbàdàn tiẹ̀ tún yá yín là. tí bá ń lọ sí Dùgbẹ̀ street. nígbà ṣùgbọ́n máa kíní kan. tí o tún wá mọ̀ ìpè tu ò tún fi gbogbo ara ní kíní. títí. ó yá kàrò. ok all right. Ìbàdàn tún sì fẹ́ jù. tó wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ti Rivers ẹgbọ́ o wọ́n ní ọ̀rọ̀ Wike àti Fubara ǹjẹ́ lẹ mọ̀ wó pé ọ̀rọ̀ ọ̀hún ti wá dàbí ẹni pé àgbò méjì tó fẹ́ momi ní koto kan náà wọ́n ní Tinubu nìkan náà ni ó dàbí ẹni pé ó lè yanjú ẹ̀ o ṣùgbọ́n ní wọ́n ní ọbẹ̀ kì í mì níkùn àgbà ní ọ̀rọ̀ Tinubu ó fẹ́ dáadáa fún Rivers o ṣùgbọ́n tí ó ṣe ẹnìkan ò tí ì mọ̀. tó àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n sì ń ké sí àwọn ìgbìmọ̀ aláṣẹ nínú ẹgbẹ́ òṣèlú APC wípé ẹjúwe ọ̀nà ilé fún Ibrahim àti Òkè o látàrí pé wọ́n kéde wípé Ayédatiwa òun náà ló wọlé níbi ètò ìdìbò abẹ́nú tí wọ́n dì nípínlẹ̀ Ondo wọ́n wá ń fa ipá jánu káàkiri sẹ́nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan náà wà ní bí ò bá tẹ́wọ̀n lọ́rùn kan lọ́nú ẹgbẹ́ òṣèlú mi kí nìdí rẹ̀ tẹ́ fi sọrú ọ̀rọ̀ yìí jáde ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí.